Èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Gist tí a gbọ́ lénìí ò ní nípa bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí bí wọ́n ṣe ní ọ̀rọ̀ nínú pálàsì mọ́ tó jẹ́ pé wọ́n sọ fún wọn pé wọn lè máa wá sí inú palace àfi tó bá jẹ́ pé wọ́n ní ṣíṣe tán fẹ́ ṣe. Nǹkan tí a gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí Queen Naomi wà nínú palace, wọ́n fi palace ṣe ilé ni. Wọ́n ní àwọn àti ìyálájé gbogbo ọ̀nà máa jókòó sínú palace tán máa lò bí oṣù kan oṣù méjì. Allegedly bá ṣe gbọ́ ni o. Kò sí èèyàn kankan tó ń disrespect èèyàn kankan lórí channel yìí. Nǹkan tá a gbọ́ là ń sọ. A dẹ̀ ní àṣẹ láti torchlight sí nǹkan tá a bá gbọ́. So wọ́n ní bí ó ṣe wá di pé Queen Naomi fẹ́ padà wá sínú palace, wọ́n ní wọ́n ti sọ fún wọn wípé tí wọ́n bá fẹ́ lo time bí nǹkan bó ṣe ń wá sínú palace yẹn, pé palace yẹn ò ń ṣe family house, wípé wọ́n lè lọ sí ibi tí Paroko ń gbé, èyí tó jẹ́ family house wọn, wọ́n lè lọ lo bí oṣù kan níbẹ̀ tó bá fẹ́. Wọ́n ní ṣùgbọ́n palace o, wọ́n ní láti ìsìn yìí lọ tí Queen Naomi fẹ́ padà sínú palace o, wọ́n ní wọn lè wá kán wá jókòó fún bí oṣù kan àbí méjì. Wọ́n ní nǹkan tán lè ṣe òun ni pé tán bá ní nǹkan tán ń ṣe nínú palace torí princess ni wọ́n lè wá. Tán bá dẹ̀ ti parí, wọ́n á máa lọ. Nǹkan tí wọ́n ní wọ́n ń ṣe, tí wọ́n ní wọ́n gbé sílẹ̀ ní ìsìn fún wọn nìyẹn, ẹ̀yin èèyàn lé. A lè sọ pé restriction ni tiwọn torí ọmọ ọba ni wọ́n, ṣùgbọ́n wọ́n ní wọn kàn lè wọ palace láì ṣe pé wọ́n ní nǹkan tó ń ṣe. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí ti fi restraint order, wọ́n ti fi de àwọn olórí, wípé àwọn olórí ò kàn lè máa rìn bó ṣe wù wọ́n nínú palace. Ó ní ibi tán lè wọ̀, ó ní ibi tán lè dé. Nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí sọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ti ní 80% o lórí gbogbo àṣẹ inú palace o. Wọ́n ní Dr. Lizzie dẹ̀ ní 20%. Ẹ̀yin náà gbọ́ pé wọ́n ní láti July lọ, Queen Naomi ló máa represent officially event inú palace. 60% of the official event. Wọ́n ní Dr. Lizzie á máa represent 20%. Wọ́n ní ètò kù 20% tó kù náà máa pín fún àwọn olórí yìí. Wọ́n ní inú àwọn olórí yìí ò dùn nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí bí a ṣe gbọ́ allegedly. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ ṣé àdúpẹ́. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èèyàn lé, bí a ṣe gbọ́ o, wọ́n ní gbogbo activities palace wọn ló ti di ti Queen Naomi àti ti Dr. Lizzie o. Wọ́n ní 20% péré ni àwọn olórí yìí ni wọ́n máa pín láàrin ara wọn. Wọ́n ní àwọn sísítà kábíyèsí, wọ́n ní wọn lè wá sí inú palace kábíyèsí àfi tó bá ní event tó ń ṣe nínú palace. Ẹ mọ̀ pé bíi ti tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n wá jókòó fún bí oṣù méjì, tó jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn náà ń gbé inú palace yẹn. Wọ́n ní kò sí yẹn mọ́. Wọ́n ní tí wọ́n bá ní event àbí function nínú palace, wọ́n ní wọn lè wá. Wọ́n ní tí wọ́n bá fẹ́ lọ spend time ní family house, wọ́n ní wọ́n lè lọ. Kán lọ sí ibi tí bàbá wa Paroko ń gbé, kí wọ́n lọ spend time pẹ̀lú Paroko ń bẹ̀. Wọ́n ní ibẹ̀ ní family house. Wọ́n ní ṣùgbọ́n palace ò kí ń ṣe
family house pé wọn ò lè wá sí palace bí wọ́n bá ṣe fẹ́ àti bí ó ṣe wù wọ́n. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo wa la rí, gbogbo wa pátápátá la rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Queen Naomi nígbà tí Queen Naomi wà ní palace yẹn. Kò ń ṣe nǹkan tó really tó bójúmu tó the way bí wọ́n ṣe treat Queen Naomi. Lóòótọ́ àwọn ẹ̀gbọ́n kábíyèsí ní àwọn ò treat Queen Naomi bákan o torí wọ́n sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tí a fẹ́ kàn mọ̀ ò ní pé gbogbo ìwà téèyàn bá wù láyé yìí èrè wà fún, èrè ó wà fún. Tá bá wùwà rere a máa rí èrè rere, tá bá dẹ̀ wùwà burúkú a máa rí èrè burúkú. Ọlọ́run gan kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ ju kó ronú pìwàdà lọ. Lóòótọ́ àwọn ẹ̀gbọ́n kábíyèsí ti bẹ Queen Naomi o wípé tó bá yẹ pé àwọn ṣẹ̀wọ̀n kan má bínú, àwọn ò míì láti ṣẹ̀wọ̀n o, àwọn ò míì láti hurt wọn o. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ rí àǹtí wa tó ń nàka sí wọn pé àwọn jọ ṣe gbogbo ìwà yìí ni wípé kí wá lóde tó yẹ pé òun nìkan ló ń dá jìyà ẹ̀ṣẹ̀ òun. Kò sí ẹni tó ti anybody sí ìwà burúkú, ẹni yẹn ó wà nínú ẹ̀ láti wu ìwà burúkú ni nítorí pé àgbàlagbà ni wá. Kò séèyàn wọn tó máa lọ ti èèyàn pé ó yá lọ ṣe nǹkan báyìí, tó o bá fẹ́ ṣe ló máa ṣe. So definitely ìwà tó wà nínú èèyàn lèèyàn ń wù. So nǹkan tẹ̀mí rí sọ sí ọ̀rọ̀ yìí nìyẹn, ìwà tó wà nínú èèyàn lèèyàn ń wù. Kò ń ṣe pé èèyàn kan wá máa bẹ pé ó yá lọ bá ẹni yẹn kó lọ fọ́ létí. Ẹ̀yin ará lé ẹni yẹn fẹ́ fọ́ ẹni yẹn létí tẹ́lẹ̀ ni, because téèyàn bá ní kó lọ fọ́yàn létí ó mọ nǹkan tó máa bá ń bẹ̀. So gbogbo ìwà tá a bá ń wù láyé ká máa rántí pé Ọlọ́run wà lókè tó ń wo gbogbo wa, tó ń wò wá, tó dẹ̀ máa sọ oníkálukú ní èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ bó bá ṣe rò pé ó dáa sí. Ẹlòmíì wà tó jẹ́ pé inú yín mọ́ sí ṣùgbọ́n tínú ẹ̀ ò mọ̀ sí yín tó jẹ́ pé ìwà ibi ló ń wù lẹ́yìn yín. Ẹ fi onítàn sílẹ̀, òun àti Ọlọ́run ni ẹlẹ́jọ́. Mo kí gbogbo ọkùnrin, mo kí gbogbo obìnrin, mo kí àgbàlagbà, mo kí ọmọdé fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run ọba Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ìdùnnú, ayọ̀, àlàáfíà ló máa jẹ́ ti yín o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o ní ọjọ́ ẹ̀yẹ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń subscribe. A dúpẹ́ ní ọwọ́ yín. Ọlọ́run Elédùmarè á bá wa dúpẹ́ o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.